ó ti wà ń títẹ̀ báyìí. Ẹ má fọwọ́ sí ẹ má rí gbọ́dẹ̀ ní ọ̀sán tó là ní Ya bàbá ìjáde. Ya bàbá ìjáde. Your festival is going on. That's where I'm. We're out there now. We're heading towards the back. Ó bẹ̀rẹ̀ pé gbogbo tí wà mo ní Nàìjíríà ẹ mọ̀ oníbàwọn tí máa ń pè Nàìjíríà sí our brother sí October 1st ní ayé ẹ̀bẹ̀ one love ẹwẹ̀rọ rẹpẹtẹ báwọn náà bí àṣà àti ṣe wà lárugẹ ẹwẹ̀rọ. Wọ́n tó ṣiṣẹ́ lélẹ́yìí. Service. Ẹwẹ̀rọ olóbàdì ìṣe àti fi kúrò láàrin wọn bẹ́ẹ̀. Báwọn náà gbé àṣà àti ṣe wà lárugẹ ẹ̀ ń gbé ta lọ́lọ́run ẹ̀ ń gbé sáà tì mọ́lẹ̀ ẹni kó mọ wá bẹ̀bẹ̀ lórí kọ́jọ́ oníkọ́jọ́ ta ló ṣẹ̀ tó máa bẹ̀ wáyé pé ó ṣe Emir Ìlọrin kí Emir Ìlọrin jáde kó sọ pé ta lọ́lọ́run ṣẹ̀wọ̀n ó ṣe pé ẹ̀yìn kọlẹ̀ máa jókòó síbi kọlẹ̀ lẹ́yìn gbìjà Emir Ìlọrin. Hello. Ẹwẹ̀rọ October 1st going on. Ẹjí kan rí gbọ́jẹ̀ ní ẹ̀gbọ́n. Ọjọ́ ní wọ́n bí ọba kí sá. Ẹwẹ̀rọ àlejò wà bí onílé wà ní ìmúra kẹ́yìn ìmúra sí kàílá ìwádìí. I love you. I'm watching by you, I admire one. Damn me, go up October 1st. Every year, I say, every room. Nobody's small, nobody's right, nobody's world. Muslim one be, Christian one be, and kill less than one be. Abibawo ẹ̀gbọ́n, anybody no one be no more religion, secularity, and àwọn olóyìnbó. Ẹwẹ̀rọ. No more violence, kò sí ìjà, kò sí wàhálà. Traditional dress wọn nílé, àánà tún mú Áfíríkà wá. All things for one right. Tó sì lọ Ẹwẹ̀rọ táwọn náà máa ń gbé ọdún eégún lásán nílẹ̀ Yorùbá ó jù báyìí lọ. Táwọn jáde lọ báyìí. Quay à? That's the city of nowhere. Àwọn ìjọba ló ń lọ yẹn. Àwọn ìjọba nìyẹn. Tó bá kọ́ sí ẹni tí àwọn tó máa gbé ẹ yìí. Bó tilẹ̀ wù kó yá wèrè tó wá gbé ẹ. Ẹ wo torí October yẹn ló fi decorate gbogbo bí ọ̀nà ní gbogbo bí o.
ṣùgbọ́n ọ̀nà ní gbogbo bíbá yìí tó bá ti parí ọdún yìí gbogbo nǹkan tẹ́ ń wò yìí wọ́n máa pààkì ẹ̀ kúrò ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. tòyẹ̀ torí ọdún tó ń lọ náà fi sẹ́ẹ̀tì wọ́n fi dẹkoréètì gbogbo nǹkan tẹ́ ń wò yìí ọ̀nà ní gbogbo bíbá yìí ọ̀nà. ẹ wo èrò lọ́tún lọ́sì ọdún lọ o ìṣẹ̀ṣe làgbà ẹ̀jẹ̀ káwa náà proud because táwọn babaláwo bá wá fi kalẹ̀ fún wa ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká máa ṣẹ́rú ká máa kówó tiwa lọ orílẹ̀-èdè tí wọ́n ń da orílẹ̀-èdè tí wọ́n ń bàjẹ́ ẹ gbé ta lọ́lọ́run ẹ gbé láti mọ́lé ẹ ló bú ẹ̀mí àyín kan káwa máa wá bẹ̀bẹ̀ begging who ẹ bọ́ ẹ jẹ́ àti gbọ́rọ̀ láwọn lọ́ọ̀yà lọ́wọ́ àti gbọ́rọ̀ kalẹ̀ fáwọn bàbá wa ó ní a máa sọ̀rọ̀ bọ̀ àti gbọ́rọ̀ kalẹ̀ fáwọn bàbá wa fún wọn yẹjú ẹ̀ ojú àṣírí alábòsí ó máa tú. lẹ́yìn lẹ́yìn ìlú ni sáàlà nílùú ni ìpàdé tójú ọjà. Anybody can dress as well. I know how you like to dress and dress nobody to insult, nobody to touch. Ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ la nílò. Ìfẹ́ ẹ̀yà. Anybody can dress as well. I know how you like to dress and dress nobody to insult, nobody to touch. Ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ la nílò. Ìfẹ́ ẹ̀yà gbàdó bẹ́ẹ̀ náà. Ẹ wo èrò lẹ́pẹ̀tẹ́ ẹ wo èrò. Ẹ̀yin wà ń bẹ̀ yẹn ẹ kàn ń kọ́ sí violence everyday. Ó jẹ́ pé ọdún ṣẹ̀ṣe àgbáyé tiwa náà á gbé lárugẹ báyìí tí gbogbo àgbáyé wá ń bá wa celebrate ẹ̀ tí ò ní ní income tó máa wọlé sínú ẹ̀kọ́nà ẹ̀dìrí àwọn ọ̀rẹ́ yín àbọ̀lọ̀ dárúkọ wọn ṣùdí gan àwọn ọ̀rẹ́ yín nìyẹn àbọ̀lọ̀ dárúkọ wọn fàṣọ bojú fàṣọ bomọ́ ta ló jọ́ ní gbogbo àtàwà ń bìbà yìí ẹ kóra yín lẹ́rú. ìlú làwà yìí ìfẹ́ one love ìfẹ́ ló wà everywhere ẹ wèrò lọ́tún lọ́sì èrò yapa wọ́n bá wọn sọ October 1st àwọn tí jáde lọ padà díẹ̀ tó nínú òkè oníkan èrò ti pọ̀ jù akọ̀tún ní ká tó wá fún yín ní update pé October ó sì ń lọ kò dúró síbẹ̀ o ọdún sì ń lọ tradition is the best káwọn náà gbá sáà ti ṣètò alárugẹ very important very important ẹ wo everywhere ọmọ yìí decorate everywhere gbogbo nǹkan yóò máa kó kúrò ń bẹ̀ ọ̀nà níbí o ọ̀nà torí ọdún tó ń ṣe náà fi decorate gbogbo nǹkan tó wà bíbà yìí pátá torí ọdún tó ń ṣe. ọdún tó ń ṣe ẹ wò èrè náà gbẹ́kalẹ̀ èrè tó mú díẹ̀ ọdún ọtí tó ń ṣe ń bí ọdún ọtí tó ń ṣe lélẹ̀ ọdún ọtí ọba kan ló jẹnẹrétọ̀ ọdún yìí náà ẹ ti rí ẹ wo gbogbo ẹ savings wọ́n á admire ẹ náà ni wọ́n ráyè ẹ o àwọn kan náà tún wà happy ẹ. ẹ wèrò àwọn tún ti jáde o ẹ wèrò.